ẹ̀yin tẹ́ bá mi dé Ṣakí lóòjọ́ ayẹyẹ ọjọ́ òbí mi. mo dúpẹ́ ṣe púpọ̀ mo mọ̀ ọ́ lóore o. bá a bá ṣe ni lóore lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ á máa dúpẹ́. ọpẹ́ mi tọ́ sí gbogbo ẹni tó fẹ́ràn mi tó bá mi débi ayẹyẹ orí kádùn 100 ọdún tí mo ṣe ní Ṣakí wa. àtẹ̀yìn tẹ́ ẹ rán àyàn wá lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2021 yìí ó mìíràn gèdè. mo dúpẹ́ ẹ ṣé ẹ kú ìfẹ́ ẹ kú àmẹ́sẹ̀ wá ẹ kú àfọmọnìyàn ṣe ọ̀rọ̀ ìbànújẹ́ oníkànnì ẹmúnú mẹ́dùn púpọ̀. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé pẹ̀lú gbogbo ìgbìmọ̀ aláṣẹ àtàwọn aṣòfin mo dúpẹ́ mo tọ́pẹ́ dá ẹ ṣeun ṣeun. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Isiaka Adégbóyèga Oyètọ́lá pẹ̀lú gbogbo ìgbìmọ̀ aláṣẹ àti gbogbo aṣòfin Ọ̀ṣun mo dúpẹ́ ẹ ṣé gan-an ni. kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ìpẹ̀kun ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí ọba tí gbadé kárí ọba Lámídì Àtàndá ọba díẹ̀ kálàáfin morohun kádé ọmọ ọláwọ̀yìn morohun díyà ọmọ àké. ikú bàbá yèyé torí mi wọ̀ gbòòrò Ṣakí gbogbo olúmi tì ọ̀nìrìṣà ilẹ̀ Ifẹ̀ aláyélúwà ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì kábíyèsí Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ ọkọlé òtútù ọkọ̀tọ̀ rinrin mo dúpẹ́ iṣẹ́ tẹ́ ẹ rán sí mi àtẹ̀bùn ńlá tẹ́ ẹ fi bẹ̀ mí wò. ọ̀kẹ́rẹ́ ẹlẹ́ Ṣakí mo dúpẹ́ o. aláyélúwà ọba alid ọlábísí àyìnlá àdó oyèníyì oyèdèpò kẹta ẹ kú àlejò àwọn orí adé gbogbo. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ dáúdú ọ̀kẹ́rẹ́ ẹ kú ìtọ́jú mi nígbà gbogbo gbogbo orí adé ìjọba ìbílẹ̀ Ẹ̀kájọlà lókè Ògùn tí ó ń jò ọba òkè Kòsòdí wá Ṣakí wá ṣayẹyẹ fún mi ẹ ṣé púpọ̀ mo mọ̀ ọ́ lóore o. bàbá ọba Ọ̀nìrìṣà rọ́pò Ògúnwùsì ẹ ṣé ẹ kú ìfẹ́ ọ̀rẹ́. ìyàwó igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n Hamdalat Ìyáàfin Ọláníyan ẹ kú anáwó nára ẹ ṣé mo dúpẹ́ o. gbogbo ọmọ ìlú àṣà tí baálẹ̀ Ògúnyẹmí ti ń jẹ́ baálẹ̀ ìlú àṣà àdúpẹ́ fún bẹ̀bẹ̀ tẹ́ ẹ ṣe. amòfin Síkírù Adéwọyè àgòrò ẹgbẹ́ ẹ ṣé mo dúpẹ́. Ayọ̀ Pákúnbí ẹ ṣeun. amòfin Lateef Adédìgbà tó bá wa tú ìwé tá a kó jáde ńjọ́ náà palẹ̀. àjọ bí ewé ò sì dákẹ́ lẹ́nu nígbà kọ̀ọ̀kan ẹ ṣeun ẹ kú iṣẹ́ ọpọlọ. ààrẹ Ṣakí parapọ̀ nílé lóko jákèjádò olóyè Dayọ̀ Adéjùmọ̀ bí mo dúpẹ́. ẹ ṣeun gbogbo ẹgbẹ́ Ṣakí parapọ̀ lókè òkun Ṣakí parapọ̀ in diaspora ìdílé Gbẹ̀ngà Adégbọlá ẹ ṣé mo dúpẹ́ oore tẹ́ ẹ ṣe fún mi. Alhaja Mulikat Adùnní Dúrójayé aya Abdulrahman Ọ̀kí olú ọmọ ilẹ̀ Ṣakí tó lọ láwùjọ àwọn tí ń tún Ṣakí ṣe kólódùmarè ọ̀dẹ̀lẹ̀ fún èèyàn pàtàkì. ìjọ onítẹ̀bọmi ayékalẹ̀ Baptist Church nílùú Ṣakí lábẹ́ olùṣọ́ àgùntàn wa àlùfáà Stephen Fẹ́mi Ìrókò ẹ ṣeun mo dúpẹ́ o. ẹ̀bùn tó ṣe iyebíye lọ́pọ̀lọpọ̀ lẹ fún mi bíbélì mímọ́ ti ń tọ́ka ó wú mi lórí lọ́pọ̀lọpọ̀. gbogbo wa láòdélé ológo níkànnì a ó sì bá Jésù dádé lágbára lọ́wọ́ Olódùmarè. Honorable Sarafadeen Omírìndé alága ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ṣakí ẹ ṣeun. National Association of Ṣakí Elites NASE mo kí yín. Wọlé Ọládòkun ẹ máa ṣeun. ẹ bá mi jíṣẹ́ mi fún Jónà ọmọ Ọ̀túnla ìràwọ̀ ńlẹ̀ oníyèní ni wọ́n ọmọ Kàákò ọdúndún fílẹ̀ oníyèní sóde tẹ̀tẹ̀ láìgbọ́jà àràwọ̀ èèyàn tó ní tẹ̀tẹ̀ ìràwọ̀ kẹ́ ẹ má jójìgì omi olómi ní fi ń sara ẹ ṣe ẹ kú ìnáwó omi Èdùmàrè ó fi púpọ̀ rọ́pò. Alhaji Sarafadeen Agbógun Afẹ́nifọ́rọ̀ tó wá sójú ọmọ làlátẹ̀ gbogbo mo dúpẹ́ ẹ ṣeun. olóyè Ifágbénúṣọlá Àtàndá bàbá tó torí mi wá sí Ṣakí láti ìlú Òṣogbo òun lọ̀gá wa nínú ẹgbẹ́ abiyì tí jẹ́ scout. olóyè Tẹ́júbì ní Ṣakí tó ní gbọ̀ngàn Harmony Garden tá a lò tí ò sì gbowó lọ́wọ́ wa ẹ ṣeun. ẹ̀yin ọmọ Ògúndépò gbogbo ẹ kú ọmọ ṣe Sẹ̀san Oníbodè ààrẹ Ẹ̀sẹ̀ǹbáyé ti Ṣakí Adérẹ̀mí Amọ́lẹ́gbẹ́ ẹ kú àfọmọnìyàn ṣe. gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ní Ṣakí mo kí n ò lólódì kan ṣoṣo. gbogbo aláṣẹ àtẹ̀yìn òṣìṣẹ́ ilé akéde lóríta Basọ̀run gbogbo yín mo kí ẹ ṣé o mo dúpẹ́ o. ọmọ ọba adé